Ẹ ǹlẹ́ o gbogbo yín gbàwọ́ lónìí mo máa ka Bíbélì Yorùbá Genesis orí keje ìwẹ́dẹ̀ ọ̀yá jẹ́ kí n bẹ̀rẹ̀. Nígbà náà ni Ọlọ́run wí fún Nóà pé wọnú ọkọ̀ lọ ìwọ àti gbogbo ìdílé rẹ nítorí ìwọ nìkan ni mo rí bí olódodo nínú ìran yìí. That's a new word today. Mú méje méje nínú àwọn ẹran tí ó mọ́. Okay, gotcha. Akọ àti abo. Mú méjì méjì takọtabo nínú àwọn ẹran aláìmọ́. Sì mú méje méje pẹ̀lú nínú onírúurú ẹyẹ takọtabo ní kí o mú wọn wọlé sínú ọkọ̀ pẹ̀lú rẹ, kí a bá lè pa wọ́n mọ́ láàyè. Láàyè ní gbogbo ayé. Nítorí ní ọjọ́ méje sí i, èmi yóò rọ̀ òjò sórí ilẹ̀ fún 40 ọ̀sán àti 40 òru. Èmi yóò sì pa gbogbo ohun alààyè tí mo ti dá run kúrò lórílẹ̀. Nóà sì ṣe ohun gbogbo tí Ọlọ́run pàṣẹ fún un. Nóà jẹ́ ọmọ 600 ọdún nígbà tí ìkún omi dé sórílẹ̀. Nóà àti ìyàwó rẹ̀ pẹ̀lú àwọn ọmọ rẹ̀ àti àwọn aya ọmọ rẹ̀ sì wọnú ọkọ̀ láti sá àsálà fún ìkún omi. Méjì méjì ni àwọn ẹran tí ó mọ́ àti aláìmọ́, ti ẹyẹ àti ti gbogbo àwọn ẹ̀dá àfàyàfà, akọ àti abo ni wọ́n wọlé pẹ̀lú Nóà sínú ọkọ̀ bí Ọlọ́run ti pàṣẹ fún Nóà. Lẹ́yìn ọjọ́ keje ìkún omi sì dé sí ayé. Ní ọjọ́ 17 oṣù kejì tí Nóà pé ọmọ 600 ọdún ní gbogbo ìsun ìbúyà fèrèsé ìṣàn omi ọ̀run sì ṣí sílẹ̀. Òjò àrọ̀ ìrọ̀dá sì rọ̀ fún 40 ọ̀sán àti 40 òru. Ní ọjọ́ tí ìkún omi yóò bẹ̀rẹ̀ gan-an ni Nóà àti Ṣémù, Hámù àti Jáfẹ́tì pẹ̀lú aya Nóà àti aya àwọn ọmọ rẹ̀ wọnú ọkọ̀. Wọ́n mú ẹranko igbó àti ohun ọ̀sìn ní onírúurú wọn, àwọn ẹ̀dá àfàyàfà àti ẹyẹ àti àwọn ohun abìyẹ́ ní onírúurú wọn. Méjì méjì ni gbogbo ẹ̀dá tí ó ní èémí ìyè nínú wọlé pẹ̀lú Nóà sínú ọkọ̀. Gbogbo wọn wọlé ní takọtabo bí Ọlọ́run ti pàṣẹ fún Nóà. Olúwa sì tì wọ́n mọ́nú ọkọ̀. Òjò náà sì rọ̀ ní àrọ̀ ìrọ̀dá fún 40 ọ̀sán àti 40 òru.
ọkọ̀ náà sì ń léfò lórí omi kúrò lórílẹ̀ bí omi náà ti ń pọ̀ sí i. Bí omi náà ti ń pọ̀ sí i, bẹ́ẹ̀ náà ni ọkọ̀ náà sì ń léfò lójú omi. Omi náà pọ̀ tó bẹ́ẹ̀ tí ó bo gbogbo àwọn òkè gíga tí ó wà lábẹ́ wọn. Omi náà kún bo àwọn òkè bí ìwọ̀n ìgbọ̀nwọ́ mẹ́ẹ̀ẹ́dógún. Gbogbo ohun alààyè tí ó wà lórílẹ̀ parun. Ẹyẹ, ohun ọ̀sìn, ẹranko igbó, àwọn ẹ̀dá afàyàfà àti ènìyàn. Gbogbo ohun tí ó wà lórí ìyàngbẹ ilẹ̀ tó ní èémí ìyè ni yóò mú wọn ní òkú. Gbogbo ohun alààyè tí ó wà lórílẹ̀ ayé ni á parẹ́. Ènìyàn àti ẹranko, àwọn ohun tí ń rìn nílẹ̀, àwọn ẹyẹ ojú ọ̀run pátápátá ló ṣègbé. Nóà àti àwọn tí ó wà pẹ̀lú rẹ̀ nínú ọkọ̀ ni ó ṣẹ́kù. Omi náà sì bolẹ̀ fún 150 ọjọ́. All right, see y'all next time.